iwájú ilé ni mo fi hàn lẹ́ẹ̀kan. Ẹ̀yìn lélẹ̀. Torí ilé ìbò ṣe wà yìí. Ó ní pọ́ fáìn. Bó ṣe wà ó ní AC, ó ní AD, ó ní PDP. Bàbá sẹ́rí bẹ́ẹ̀ ṣe ń wò mí ọlọ́lá ni mí o èmi è sí ìgbéraga mo nílé ń Lẹ́kì o mo nílé ń Banana Island ṣùgbọ́n mo fẹ́ ibi tó bẹ́lẹ̀ dá mi mọ́ ọkàn mi ó ti balẹ̀ mo ti fẹ́ wá furalé síbí àbí kí n gbalé ló dá yín lójú pé kò sí wàhálà lórí ilé. Kò sí wàhálà ebó orí kọ̀ọ̀kan kó bẹ́ẹ̀ ló kù kíní yìí àti ṣáínà náà ti ń kọ́tù ẹ̀ wá. Kí nǹkan kẹrù wálé kí n mọ gbélé ni. Síkè náà. Ẹ fún lákàn nọ́mbà yín ń sòwò tá a bá ti dénú ọkọ̀. Ó yá já lọ. Ẹ já lọ. A ní mo sọ fún bàbá agency yẹn lánàá pé BGC mo nílé sí pé mo nílé mẹ́ta ń Banana Island èmi tó yẹ kó wọlé mi ti tán bẹ̀rẹ̀. Jọjẹ́ ń pẹ́ padà náà ṣé lóòótọ́ mo gbà á ni. Àyàn kú ẹjọ́ ẹ má bínú ẹ súnmọ́ mi sẹ́rí ilé mo ṣẹ̀ sanwó ẹ̀ ni. Òye ńgbà mo wá dé ní ìsìn tí mo wá bá sòòsà tí wọ́n ti sòòsà sílẹ̀ lẹ́yìn náà. Ṣé ìsílẹ̀ gbà báyìí? Ẹ̀dẹ̀ tó ọ̀gbẹ́ yìí lè sanwó lé. A ní mo ṣẹ̀ sanwó lánàá ni. Ìdẹ́ wà lọ́wọ́ yìí. Ó ń bẹ lápò mi ní. Ẹ wọnú ilé tẹ́ bá ti wá bá ń bẹ̀ ẹ fèsì ẹ̀ lórílẹ̀-èdè táwa yìí èèyàn máa ń jà fẹ́tọ̀ọ́ tẹ́ bá sanwó fún mi. Èèyàn jà fẹ́tọ̀ọ́ tó bá fẹ́ lórílẹ̀-èdè yìí. Ẹ jà fún mi. Ṣé wàá lè dá fáwọn agent ilé ìsá? Àdúrà bóò ni. Bá mi arákùnrin ti bínú lọ o. Ó ti bínú lọ. Bẹ́ẹ̀ ni o. Owó rẹ̀ á lọ fi jẹjà lálẹ́. Ó ti dà bẹ́ẹ̀. Sórí agent tàwa á máa gbélé kan fèèyàn 100 ni. Ó dà. Nàìjíríà yìí bí èèyàn bá fẹ́ sọ̀síìdì tí èèyàn bá fẹ́ lówó lọ́wọ́ gidi kó o gbélé kan fèèyàn 8. Ó dà. Bá mi bo ló tún kàn báyìí. Ilé wa tó wà lókè odò yá lọ kọ tòlẹ́ẹ̀tì síbẹ̀.